Africa Content TV. Ẹgbẹ́ náà múlé kò sẹ́yìn tó lè bí tọ́lọ̀ ń bá bí kò sẹ́yìn tó lè bí lọ́jọ́ tí a kẹ́ bàjọ́ tọ́lọ̀ ń bá bá ṣe. Bó bá sọ pé ń dé bó bá sọ pé ń fẹ́ràn ọjọ́ kò sẹ́ńtárì lọ́wọ́ aṣọ iye owó lọ́lá. Ṣẹ́rin tó ṣe odidọ́dọ́gọ́dọ́gbá tó yọ òwúrọ̀ ó yọ ọ̀sán ìrọ̀lẹ́ alẹ́ òru àti ìdájí tó yọ nínú ọjọ́ kan tí akẹ́bà jọyìn lọ. Ìtò máa ń sá tí ó máa lọ lè ṣe é lé wọ́n ọ̀dà. Ìtò máa wò wá inú aláàmú ló máa ṣe. Kọ́ńdà tí bá sọ pé mo kí gbogbo Ìbàdàn nìkan sí ẹ̀kẹ́ bàjẹ́ àlámú mo tọ́ra wá ní. Báyọ̀ bí àjọba jẹ́ gbogbo Ọ̀yọ́ state Ìbàdàn Èkó Abẹ́òkúta Ìjẹ̀bú Òṣogbo ẹjọ́ tí ẹ sọ pé wọ́n gbọ́ Nàìjíríà ni mo kí o Bọ́ládàdé akẹ́bàjẹ́ wà. Gbogbo Nàìjíríà làwọn ni mo kí. Sábà ní ìbádẹ́kọ̀ọ́ tí akẹ́bàjẹ́ lọ máa kó o wá kó arábẹ́ra kù kọ́ńdà. Ìyẹn tí bàbá oníwàásù àgbáyé bàbá Ajani Bello tọpẹ́ kódà Tiri mọ́lẹ̀ Alhaji Muyideen Ajani Bello ìyẹn lànà ọjọ́ tó lápẹ̀rẹ̀ tí àkẹ́bà jẹ́ lọ́lọ́run ló mẹ́rẹ̀ sọ́dọ̀ ló mẹ́rin ńlá sọ́dọ̀ lóhùn akọ́ńdà èèyàn tó dá lóhùn sọ́dọ̀ àná ọjọ́ Jímọ̀ lóníwàásù àgbáyé ní bàbá jáde lẹ́yìn.